ọ̀kan lára àwọn gbajúmọ̀ àáfàá ilẹ̀ haúsá tí wọ́n ní àwọn alágbára ilẹ̀ haúsá tí wọ́n máa ń sálọ bá fún ètò àdúrà àti àjò ṣíṣe, ìyẹn Sheikh Sani Abdulquadri ó mà ti tú àṣírí lórí ìdìtẹ̀gbàjọba tó fẹ́ ṣẹlẹ̀ lọ́wọ́ tó fẹ́ ṣe fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́dún tó kọjá, tí bàbá náà tó sì jẹ́wọ́ pé lóòótọ́ ni o àti pé lódodo ni wọ́n fẹ́ fipá gbàjọba lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ṣùgbọ́n tó ní owó tó ń gbà lọ́wọ́ àwọn tó fẹ́ fipá gbàjọba náà ó ní kì í ṣe pé òun mọ̀ sí ìdìtẹ̀gbàjọba òun, owó iṣẹ́ òun ìyẹn owó àdúrà tí wọ́n bá wá ni òun gbà ní títí òun. Ẹ rántí wípé lọ́dún tó kọjá ìní ariwo ńlá sọ lórílẹ̀‐èdè Nàìjíríà nígbà tí àṣírí tú wípé àwọn kan wọ́n ti bẹ̀rẹ̀ sí ní máa kóra wọn jọ ìyẹn àwọn sójà láti fipá gba ìjọba lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu, tó sì jẹ́ pé oṣù kẹwàá ọdún tó kọjá October 2025 ẹni wọ́n náà fi ìdìtẹ̀gbàjọba náà sí láti pa ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Wọ́n ní ọjọ́ àyájọ́ òmìnira orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn ọjọ́ àkọ́kọ́ nínú oṣù kẹwàá the 1st of October ni wọ́n fẹ́ pa ààrẹ Bọ́lá Ahmed Tinubu síta gbangba, kí wá ṣe Tinubu nìkan náà fẹ́ pa. Wọ́n ní gbogbo àwọn tó lẹ́sẹ̀ ńlẹ̀ nídìí òṣèlú pàápàá igbákejì Tinubu náà sẹ́nẹ́tọ̀ Kashim Shettima, ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin àgbà l'Àbújá sẹ́nẹ́tọ̀ Godswill Akpabio àti abẹnugan ilé-ìgbìmọ̀ asòfin kékeré l'Àbújá Honorable Tajudeen Abbas. Gbogbo àwọn wọ̀nyí ìgbàgbọ́ pé àwọn sójà náà wọ́n ní wọ́n ti fi orúkọ wọn sílẹ̀ ìpè lọ́jọ́ àyájọ́ òmìnira ọdún tó kọjá ìní wọn yóò pa gbogbo wọn dànù. Ṣùgbọ́n oníṣe ni àṣírí ìdìtẹ̀gbàjọba ìlú màtú, tó sì jẹ́ pé ẹni tí wọ́n ló ṣíwájú ìdìtẹ̀gbàjọba náà ìní ọ̀gágun Mohammed Mahaji. Bẹ́ẹ̀ ni wọ́n dárúkọ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Bayelsa tó ti sá lọ báyìí èyí olóyè Tìmẹ̀ Presiva, ìpè ó wà lára àwọn tó gbówó sílẹ̀ láti ṣe àtìlẹ́yìn fún àwọn tó fẹ́ dìtẹ̀gbàjọba náà. Ṣá o, àwọn sójà wọ́n ti ń ṣe ìwádìí àti ìgbẹ́jọ́ àwọn sójà bíi 40 tí wọ́n kó lórí ìdìtẹ̀gbàjọba náà, ṣùgbọ́n àwọn tí kò ń ṣe sójà mọ́ tí wọ́n tó bíi 6 wọ́n ti kó àwọn lọ sí ilé ẹjọ́, tó sì jẹ́ pé níṣe ni wọ́n ti ń kà bòròbòrò. Ibẹ̀ sì ni ọ̀rọ̀ Sheikh Sani Abdulquadri tí ó jẹ́ ọ̀kan lára àwọn àáfàá nílẹ̀ haúsá, ibẹ̀ lọ̀rọ̀ ẹ̀ ló ti hàn tó ti jẹ́wọ́ pé lóòótọ́ ìdìtẹ̀gbàjọba náà ló ṣẹlẹ̀ o. Nínú ọ̀rọ̀ tí ọkùnrin náà tó jẹ́wọ́ tí wọ́n tan fídíò ẹ̀ nílé ẹjọ́ lọ́sẹ̀ tí a wà náà yìí ló ti jẹ́ kó di mọ̀ pé àwọn tó fẹ́ dìtẹ̀gbàjọba náà wọ́n wá bá òun pé kó ń bọ́ àwọn ṣàdúrà kí àwọn lè ṣàṣeyọrí. Ọkùnrin náà ní nígbà tí òun ṣe àdúrà nínú òun ríran sí wọn pé ìdìtẹ̀gbàjọba náà ò lè ṣàṣeyọrí. Ó lóun sọ fún wọn pé àwọn méjì ó máa dalẹ̀ wọn nínú àwọn tọ́jọ́ ń gbèrò ìdìtẹ̀gbàjọba náà, tó sì ní ṣe ni wọ́n fún òun lówó wípé kí òun bóun gbàdúrà kí àwọn méjì náà kí wọ́n má bàa rí ilẹ̀ àwọn dá. Sheikh Sani Abdulquadri ní owó yìí lòun gbà, tó sì ní òun ò mọ nǹkan kan nípa ìdìtẹ̀gbàjọba náà nítorí pé owó iṣẹ́ òun owó àdúrà òun ni òun gbà.